Ọ̀rẹ́ mi, I know how you feel. Ó ti fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ẹ̀gbọ́n rẹ tàbí ọ̀rẹ́ rẹ láìmọye ìgbà. Kódà ojoojúmọ́ báyìí ló ṣe ń pe aago wọn tí wọn kò gbé pè rẹ. Wá gbọ́ náà o. It's not because they don't care and it's not because they have forgotten you. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà lójú ń tì wọ́n láti lè fàtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí ọ wípé I can't help you right now. Mi ò lè ràn ọ́ lọ́wọ́ lásìkò yìí. Kò sì máa wò ó. That same person might be in someone else's DM begging for money tó ń bẹ̀bẹ̀ fún owó. Wò ó, ọ̀rẹ́ mi, this life no balance. Lónìí, ó lè jẹ́wọ́ ló ń béèrè. Bó bá dọ̀la, ó tún lè kọjú sáwọn náà. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ ni ká máa bá dẹ́dà kó má ṣe wá ní kòsíkòsí. So don't get angry. Don't hate them because we are all carrying loads nobody can see. This period requires patience, love and understanding. Má gbàgbé wípé bí a kò bá ṣàròyé lójú ara wa, ẹni tí ń sọkún á rò pé òun nìkan ni nǹkan ń ṣe. Gbàdúrà fún wọn, ìrànlọ́wọ́ ń bọ̀. Bó pẹ́ bóyá, ìwọ náà adẹni tí ń ranni lọ́wọ́. Gbàdúrà fún ìrànlọ́wọ́ rẹ lónìí. Má bínú sẹ́nikẹ́ni. Ó dàbọ̀.